Ajisebi Ọ̀yọ́ là á rí, Ọ̀yọ́ ò ní ṣe bí baba ẹnìkọ̀ọ̀kan. Ajisebi Ọ̀yọ́ ni wá ò jàre. Ọ̀yọ́ ìṣe bí ẹnì kọ̀ọ̀kan. Ọ̀yọ́ mọ́ Alaafin ni wá ò jàre. Ọ̀yọ́ ìṣe bí ẹnì kọ̀ọ̀kan. Ajisebi Ọ̀yọ́ online television. Ọ̀yọ́ ìṣe bí ẹnì kọ̀ọ̀kan. Ìròyìn àsìkò tó kójú owó. Ọ̀yọ́ ìṣe bí ẹnì kọ̀ọ̀kan. Àṣà gbígbé lárugẹ ń bẹ lọ́dọ̀ àwa. Ọ̀yọ́ ìṣe bí ẹnì kọ̀ọ̀kan. Ohun tó ń ṣẹlẹ̀ káàkiri ìlú. Ọ̀yọ́ ìṣe bí ẹnì kọ̀ọ̀kan. Ajisebi Ọ̀yọ́ TV lẹ̀ ti máa gbọ́. Ọ̀yọ́ ìṣe bí ẹnì kọ̀ọ̀kan. Ètò òṣèlú tó níye lórí. Ọ̀yọ́ ìṣe bí ẹnì kọ̀ọ̀kan. Ìlanilọ́yẹ̀ nípa ìgbé ayé gbogbo. Ọ̀yọ́ ìṣe bí ẹnì kọ̀ọ̀kan. Àwọn lálàáṣà, àwọn lálẹ́sìn, àwọn láníròyìn, àwọn lálédè. Wọ́n gbọ́ wá jákèjádò orílẹ̀ ayé. Ọ̀yọ́ ìṣe bí ẹnì kọ̀ọ̀kan. ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá ẹ má yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajisebi Ọ̀yọ́ online television and radio www.ajisebiọyọradio.com ẹ ṣé tẹ̀ ń gbọ́ ìkànnì wa o Ajisebi Ọ̀yọ́ là á rí Ọ̀yọ́ ò ní ṣe bí baba ẹnìkọ̀ọ̀kan. tọ́ ẹ káàbọ̀ sí ìkànnì Ajisebi Ọ̀yọ́ online television and radio adéyínká ọlásùnkànmí lórúkọ mi gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ tẹ́lẹ̀ pàpínbàálẹ̀ fìlà ńlásà àròkọ yín rèé ò tí so lórí ọbẹ̀ nínú àwòtán gànájà lọ Ọ̀yọ́ tí ègbó lásán nítorí bí mi ò rẹ́ran kó máa ṣe rábà mi èèyàn ní ọjọ́ tòní ojú odò Olóòrọ àti ọ̀nà tó wọ ìlú Olóòrọ náà ni iṣẹ́ tún gbé wa lọ àti wọ́n ń kọ́kọ́ rọ̀ yín gbogbo ẹ̀yin tí ẹ máa ń wò wá pẹ̀lú gbogbo àwọn nǹkan tá a máa ń ṣe ní iléeṣẹ́ wa tí ó bá di ọjọ́ míì tá a bá ń ṣe live video bóyá ẹ gbọ́ nǹkan tá à ń sọ tẹ̀sí ń rí àpẹẹrẹ bíi pé à ń sọ̀rọ̀ kéèyàn kàn mọ́mọ́ ṣiṣẹ́ dànù ká má ṣe wàhálà dànù lásán mo bẹ̀ yín mo rọ̀ yín nítorí Ọlọ́run tẹ́ ẹ bá ti ṣàkíyèsí pé bóyá ẹ̀ ń notice pé à ń ṣàfitafita bí èèpà ń sọ̀rọ̀ ṣùgbọ́n ẹ gbọ́ ohùn wa tàbí bí àwọn àṣìṣe kan wá ẹ dákun ẹ máa ń bá wa tètè kọ́mẹ̀ntì ká lè bá a máa mọ̀ torí mo ti ṣe live stream yìí lọ darí lẹ́yìn ìgbà tètò parí àwọn èèyàn sì wò live tán ń kí wa mo rí kọ́mẹ̀ntì bí èèyàn bíi méjì kan tí wọ́n ń kí wa pé a kú iṣẹ́ nǹkan tí wọ́n bá tètè fi síbẹ̀ pé kí ni àgbọ́ kókó ń tẹ̀ ń sọ o tí ó ti yé wa láti tètè wá nǹkan ṣe sí a kàn ṣiṣẹ́ lọ fún bí ìṣẹ́jú mọ́kànlá tẹ́nìkan kan ò sì gbọ́ kókó nǹkan tá à ń sọ gbogbo àwọn èèyàn tá a rí interview tá à ń interview a lè rí wọn pè wọ́n nìsín nǹkan tó wá ṣẹlẹ̀ ní wípé ọ̀nà Olóòrọ tá a bá ti kúrò ní ibi òpópónà márosẹ̀ Ọ̀yọ́ sí Ògbómọ̀ṣọ́ síbàdàn tí wọ́n ń ṣe lọ́wọ́ ní tá a bá ti gba ẹgbẹ́ sùkúù Emmanuel ilé ẹ̀kọ́ gíga olùkọ́ni àgbà Emmanuel Layande College of Education tá a bá ti gbà tá a tọ ẹgbẹ́ òpópónà márosẹ̀ ń lọ sàlẹ̀ síbi abẹ́ bíríìjì tá a fi yà báyìí sọ́nà Olóòrọ ọ̀nà táwọn yìí kò dáa dùn pẹ́ẹ́pẹ́ nígboro ayé nígbà tí ọ̀kan lára àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ wa ń bí comrade Adédòkun Sunday Àsásà tí wọ́n máa ń ṣe ètò public matters ní gbogbo ọjọ́ jímọ̀jímọ̀ ní aago 10 àárọ̀ sí aago 11 àwọn ni wọ́n pè mí lákèésí pé ẹ já lọ ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò ká lọ rìkọ́ọ̀dù gbogbo àwọn àlàkọjá tí àwọn èèyàn wa ń là kọjá ní ọ̀nà Olóòrọ sí láti Olóòrọ gbogbo first gate tó fi lọ sí ọ̀nà Mọ́gàjí gbogbo bẹ̀ náà ládé ní òní a sì fi ọ̀rọ̀ wá àwọn èèyàn lẹ́nu wò ṣùgbọ́n ó dùn wá wípé gbogbo àwọn tá a bá sọ̀rọ̀ nígbà tá à ń ṣe live ohùn wa àtàwa àti àwọn ohùn wa ò jáde ṣùgbọ́n a padà tún lọ bẹ̀ ta tún sọ̀rọ̀ a tún gba ọ̀rọ̀ lẹ́nu àwọn nǹkan táwọn náà dá sí àwọn a máa fi àwọn fọ́nrán náà hàn yín bí ó ṣe lọ ní sísẹ̀ntẹ̀lé mò ń bọ̀ ná tí ì dé Adéyínká Pẹ́ńbọ bí àwọn erin èdè bàbá èdè ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ ajá àlú Ọ̀yọ́ tí ègbó lásán nítorí ibé mi ò rẹ́ranko màrá bà mí yàn mò ń bọ̀ ná. Ajisebi Ọ̀yọ́ là á rí, Ọ̀yọ́ ò ní ṣe bí. Ajisebi Ọ̀yọ́ là á rí, Ọ̀yọ́ ò ní ṣe bí. Ajisebi Ọ̀yọ́ là á rí, Ọ̀yọ́ ò ní ṣe bí baba ẹnìkọ̀ọ̀kan. Ajisebi Ọ̀yọ́ là á rí, Ọ̀yọ́ ò ní ṣe bí baba ẹnìkọ̀ọ̀kan.
Ajisebi Ọ̀yọ́ là á rí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan. ẹ bá mi dárúkọ yín. ọkọ mi ní ọ̀gbẹ́ni M.A. Ògúnbọ́lá. àti ẹ jẹ́ ọ̀kan lára àwọn community leader ní unity zone òkèdè Olóòrọ níbí. unity zone. unity zone bẹ́ẹ̀ ni láti bí ìdé bí ìpínlẹ̀ ṣé transformer. bíi zone mélòó ló wà ládùúgbò yìí. bí zone mélòó ló wà ládùúgbò yìí. ládùúgbò yìí mo mọ tiwa unity zone ok love zone lẹ́gbẹ̀ẹ́ wa Love. àti riverside. riverside. ẹ̀ẹ́dẹ̀ náà tó wà lẹ́yìn òkè ọ̀wá náà wọ́n ń pè wọ́n ní ìfẹ́làgbà. àdúgbò bíi àdúgbò mélòó ni ojú ọ̀nà yìí ló so papọ̀ àbá. ó pọ̀ kódà ó tó odidi ìlú ni odidi ìlú láti bí lọ sí Mágàjí bẹ́ẹ̀ ni. àwọn kan tí a bá sọ̀rọ̀ lẹ́ẹ̀kan sọ pé ìlú tún wà lẹ́yìn Mágàjí tó yẹ pé ọ̀nà yìí náà làwọn náà máa ń gbà kọjá. bẹ́ẹ̀ ni ọ̀nà yìí náà já ọ̀nà sẹ́yìn. ó tún já ọ̀nà sẹ́yìn. yes. ó wá ti tó gbà wọ́n tọ̀nà yìí tó ti rí báyìí. ó ti pẹ́ tó ti ṣe báwọn ó ti pẹ́ at least tí mo wà wúwẹ́ tí mo mọ̀ ó ti lé lọ́dún mẹ́wàá. ó ti lé ní ọdún mẹ́wàá. tójò bá ti dé báyìí wàhálà tójò bá ti dé báyìí wàhálà bẹ̀ tọdún yìí ló wọ́ọ̀sì jù. mo ń rí bí òkúta kan lé òkè yìí ṣé àwọn ìjọba náà ni wọ́n wá ṣe ni. ní aládàáni ni ọ̀kan nù wa níbí lára wa níbí náà Mr. wọ́n gbìyànjú pé kọ́ mọ́ bàa bàjẹ́ báyìí. bro Joel. àwọn náà ṣe ihun báwọn. bẹ́ẹ̀ni. ṣé ẹ ti wá àwọn gbìyànjú wo alẹ́ ti ṣe lórí ọ̀nà. ìgbà tí mo wà ní alága ti unity zone. bẹ́ẹ̀ni sà. láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ láti ń gbìyànjú là ń kọ̀wé síjọba ìjọba àbílẹ̀ pé kí wọ́n jọ kí wọ́n bá a ṣe tó mo sì rò pé ohun tó fa ìdíwọ́ náà ni bí ètò ọrọ̀ ajé ṣe rí ní Nàìjíríà lọ́yọ̀ọ́ state àti ní ìlú Ọ̀yọ́ pọ̀ síbẹ̀síbẹ̀ náà ó yẹ kí wọ́n gbìyànjú kí wọ́n bá wà sí tí wọ́n bá cut tí bíi bá wà cut off bí ṣe ń wò ó á ṣe ìdíwọ́ fún gbogbo àwọn àdúgbò tí mo kà yẹn àwọn táwọn ẹ̀ ń gbé bẹ̀ bóyá la fi lé ní 5 or 10,000 láti bí lọ dé Mágàjí. tó fi dé Mágàjí. bẹ́ẹ̀ni yàtọ̀ fáwọn míì tó tún wà nínú lọ́hùn. bẹ́ẹ̀ni yàtọ̀ fáwọn míì tó wà nínú lọ́hùn. lára àwọn tá a ti bá sọ̀rọ̀ lẹ́ẹ̀kan wọ́n ní wọ́n máa ń ní tẹ́lẹ̀ kó tó di pọ́ bàjẹ́ tán yányán báyìí pé bí à ń kó ẹ̀gẹ́ àgbàdo látọ̀nà oko wọ́n máa ń gba ọ̀nà bíi tẹ́lẹ̀. bẹ́ẹ̀ni ibi ìdí sí náà. ṣé wọ́n tún rí gbà bó ṣe pẹ̀lú bó ṣe bàjẹ́ yányán yìí. ó ṣòro díẹ̀. ó ṣòro díẹ̀. torí tipátipá gan lọ́kadà tó gbé yìí ó fi kọjá láàrin. bẹ́ẹ̀ni gbogbo ata ní mọ́tò àlè gbé mọ́tò gbà bí yìí mọ́. mọ́tò gbà báyìí mọ́ báyìí. kò possible. ṣé ọ̀nà míì tó wà tẹ́ tó máa ń rí gbà. ọ̀nà ọjà yìí ti ọjà Rẹ́pọ̀ tuntun lọ bọ́ǹkì lọ dáìsẹ̀ lọ gbànà Rẹ́pọ̀ tó sì jẹ́ pé tọ́ba ìpẹ́ bá fẹ́ gbà báyìí tọ́ba ìpọ́nà yìí dáa ni pápápá ẹ ti bọ́ sí express ń máa ń gbà yín tó ṣẹ́jú mélòó kẹ́ tó lọ yípo báwọn pápá ẹ̀ bá wá sínú ilé Emmanuel aláwọ̀ ẹ̀dẹ́ tó wà ń bí yóò tó wákàtí kan kẹ́ tó lọ manova wá. bẹ́ẹ̀ ni dó àwọn ọ̀nà abẹ́rẹ́ náà ò ṣe dáadáa tó ṣùgbọ́n àwọn sì tún bẹ́tà wọ́n bẹ́tà bí àmọ̀ràn wo wà lẹ́ni fún ìjọba. kí wọ́n bá wa ṣe náà ni kò sí ìmọ̀ràn kan ju pé kí wọ́n jọ̀wọ́ àmọ́ bí situation country ṣe rí bẹ́ẹ̀ síbẹ̀síbẹ̀ náà àṣà ní máa sun ibi tí tá à ń gbé ètò ọrọ̀ ajé ń lọ èèyàn máa lọ èèyàn máa bọ̀ náà. èèyàn máa lọ àmà bọ̀ náà ni àwọn òṣìṣẹ́ ìjọba oníṣẹ́ aládàáni nǹkan kan àwọn àgbẹ̀ gbogbo àlà ń lo ọ̀nà bíi. ọ̀nà yìí ò máa ṣe àkóbá fún ọrọ̀ ajé. ó ń ṣe náà ni ó ń ṣe definitely ó ń ṣe àkóbá fún ọrọ̀ ajé. nǹkan tó ká lọ lé láàrin ìṣẹ́jú mẹ́wàá tá a fi wákàtí méjì kan rìn. ó ti pa gidi náà. bẹ́ẹ̀ ni. bó wà ní tí òjò bá rọ̀ bó ni tójò bá kákójò rọ̀ tó ń rọ̀ lọ́wọ́ bó ni ó ṣe máa ń rí láàrin pé òjò ń rọ̀. omi especially omi ni omi á blọọkì gbogbo bíi. tí gbogbo bíi èyí ò tiẹ̀ ní fẹ́ mọ ibi tí ó kẹsẹ̀ bọ̀ gan láàrin yìí tómi bá ti léfò. sẹ́rí àwọn pipeline pipe yìí. yóò àwọn ẹni pipe abẹ́ yẹ̀pẹ̀ lọ́wọ́ tẹ́lẹ̀. abẹ́ yẹ̀pẹ̀ ló wà tó ń rọ̀ tó ṣe iná ló pa gbogbo ẹ̀jẹ̀ báyìí. òjò ló hú ta báyìí. òjò ló hú ta bẹ́ẹ̀ ni. nígbà mo dó di ojú odò ńlẹ̀ kan mo rí gan pé bí èpè báyà gan ni ò ti máa ṣèpalára fún páìpù mo rí tó mi ń rú jáde láti inú ibì kan nínú àwọn páìpù yẹn. tọ́ ẹ bá mi dá orúkọ yín lẹ́ẹ̀kan sí bàbá kẹ́ tó máa lọ. ní alàgbà Michael Ògúnbọ́lá mo yà tí mo ti fẹ̀yìntì lẹ́yìn college of education níbí yìí bẹ́ẹ̀ ni. ẹ ṣeun bàbá ẹ ṣe. mo dé àdúgbò yìí ẹ jọ ẹ wá kí ìjọba ó
jọ ìjọba bóyá ó lè ó ju agbára ìjọba ìbílẹ̀ lọ. but ká bẹ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kí wọ́n wá bẹ̀ wò kí wọ́n wá ṣàbẹ̀wò síbí kí wọ́n dẹ̀ rí ìyà tó ń jẹ wá. ẹ ṣeun ọba àṣàtúnṣe sí Ọlọ́run àwọn náà lọ́wọ́. ẹ ṣeun. ọmọ Nàìjíríà níbo là ń lọ. afẹ́fẹ́ ní sewí oko lálo ẹ̀fúùfù lẹ̀lẹ̀ ní sewí àgbẹ̀ jìàjìà. ọjà mi tó pẹrẹ tó ṣètùtù kì í ṣe torí òní torí ọjọ́ mi ìròyìn. ní gbogbo ọjọ́rú Wednesday lábala lè tó pín sí abala àgbọ̀rọ̀nú abala bó ṣe ń lọ abala àwọn àlejò pàtàkì pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín Ọláyíwọlá Owólabí Ọlọ́ọ̀mọlá MC Money bẹ̀rẹ̀ láti agogo 4 ìrọ̀lẹ́. ọlọ́yin ògo yìí ọ́. ìṣẹ́ni Ajisebi Ọ̀yọ́ rédíò TV ẹ̀yin onílé sẹ́lá ńlá pẹ̀lú olókoòwò kékèké ẹgbẹ́ ìpolówó ọjà yín wá kẹ́ ẹ̀ tàbí eléwì odò kẹ́ ẹ̀ farasajẹ́ bí sẹ́sẹ́ fún ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 08139797926 tàbí 08133133107 bọ́sẹ̀ ńlọ ní kẹ́ ẹ máa tẹ̀lé. níbo là ń lọ. Ajisebi Ọ̀yọ́ láàrin orúkọ mi ni Adéníran Aliyu Adédàmọ́lá popularly known as Alutaye akí iléeṣẹ́ Ajisebi Ọ̀yọ́ láàrin in fact inú wa dùn gẹ́gbà tí a rí kíní yìí ní àdúgbò wa lẹ́ni ọ̀nà tí a wà ń bẹ̀ yìí ni ọ̀nà Olóòrọ tó lọ sí Mọ́gàjí tó tún já sí second gate and third gate ọ̀nà yìí wúlò fún àwọn aráàlú especially àwọn tí ń bọ̀ wá láti ìgboro lọ sínú Mọ́gàjí tabarẹ̀ wo inú Mọ́gàjí jẹ́ agbègbè tó wà peaceful tẹ́ pé mbẹ̀ ni àwọn èèyàn ń kọ́lé sí nísìn majority àwọn èèyàn ní especially àwọn tó wà ní òròkì ìsàlẹ̀ Ọ̀yọ́ mbẹ̀ ni wọ́n ń kọ́lé sí ilé pọ̀ síbẹ̀ gan so ọ̀nà yìí jẹ́ ọ̀nà pàtàkì tẹ́ pé mbẹ̀ ni wọ́n máa ń gbà lọ sí ilé mọ́tò kò lè kọjá ní ojú ọ̀nà yìí mọ́ as at now mọ́tò kankan kò lè kọjá for instance nísìn nígbà àwọn tí ń gbé Olóòrọ tí wọ́n ń gbé Mọ́gàjí aboyún bẹ́nu wọn tẹ́ pé ẹlòmíì fẹ́ rọbí lóru tẹ́ pé kò opportunity láti jẹ́ pé lọ sí hospital and our students ajẹ́ akẹ́kọ̀ọ́ àtàlà jẹ́ pé Olóòrọ yìí ń bẹ ní iná state sí so majority inú wa la wà níbẹ̀ tẹ́ pé à ń gbé bẹ́ẹ̀ tá a fẹ́ lọ sí school láàárọ̀ a ṣe máa sọ̀kalẹ̀ a ṣe máa gba inú omi kọjá láti lọ sí school wa ni lè ṣe ẹ̀kọ́ rí bẹ́ẹ̀ àrọ̀ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kan bá wá ojú títí pápápá lè tó ń lọ jìnà. kápójò ń rọ̀ lọ́wọ́ báyìí tí lecture sì wà láàárọ̀ ṣé kìí ṣe ìpalára fún bíi lecture báyìí. ìpalára gidigidi ni fún wa tójò bá ń rọ̀ especially ní 8 àwọn kẹ́rẹ́ lè wà tó jẹ́ àwọn ọ̀rẹ́ wa náà tí wọ́n wà ní skul tí wọ́n máa kàwé tó bá dá skul tó ẹkún kó nu skul by 6 òjò lè bẹ̀rẹ̀ so at any time òun ò lè rọ́pọ̀jú láti kọjá ń bímọ. tá a bá sọ̀rọ̀ lẹ́ẹ̀kan wọ́n ní tójò bá bẹ̀rẹ̀ sí ní rọ̀ báyìí pa àwọn ọlọ́kadà wọ́n máa ń sá fún àdúgbò yìí ní wíwá pé ọ̀kadà máa ń sá fún gidigidi ẹlòmíì lè wà lórókè ẹlòmíì lè wà lóróde wọ́n lè máa pe bíbí yìí pé 1000 lágbé wọ́n lè ní máa pé 1000 lágbé lè jẹ́ ẹ̀kọ́ rí bẹ́ẹ̀ and ẹni tó jẹ́ ọ̀kẹ́ lára àwọn philanthropist láàrin yìí tẹ́ pé wọ́n máa ń ṣe assist gan wọ́n kódà gan kó ọ̀nà yóò bá ti bàjẹ́ jù báyìí lọ tẹ́ pé wọ́n dúró tẹ́ pé wọ́n dẹ̀ ń ṣe dáadáa tẹ́ pé ọ̀nà yìí wọ́n bá ṣe tó fi jẹ́ kó bẹ́yà kò fi affect wọn personally ní sin o ti affect filling station wọn Honorable Joel ó ti affect filling station wọn so wọn kọ́ opportunity láti ta epo torí kò sí a kind of a transportation àwọn olóko ọkọ̀ tí wọ́n rí kódà ọkọ̀ wọ́n gbà débẹ̀ kò sí ọ̀nà tí wọ́n gbà débẹ̀ àwọn tí wọ́n lọ sí Mọ́gàjí kò sí ọ̀nà tí wọ́n gbà débẹ̀ tó fi lọ ra. kò lè lọ. a kind of a garden tẹ́ pé àwọn èèyàn ní lásìkò yìí tẹ́ pé ó possible tẹ́ pé pẹ̀lú transportation tó sáyè mọ́ níbi bíi ó ti jẹ́ kí wọ́n ní issue lórí ẹ̀ so abẹ̀jọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àti iléeṣẹ́ Ajisebi Ọ̀yọ́ láàrin ìfúngẹ ẹni tó jẹ́ CEO rẹ̀ wọ́n jẹ́ one of our advocates for good governance ọ̀gá wa MC Àṣàṣà èèyàn gidi ni wọ́n so àdèmárọ̀ wọn ní mídíà gan so ẹjọ́ kan bá ṣe ìgbìyànjú so that kí ìlọsíwájú àti agbègbè yìí kó lè jẹ́ àtúnṣe. Ajisebi Ọ̀yọ́ láàrin Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹni kọ̀ọ̀kan.
iná bara ń ta òjò pálámì ọkà yọ làálà mo ti ń rí iléeṣẹ́ tẹlifíṣàn nílẹ̀ yìí ni o ti rí iléeṣẹ́ tó dàbí Ajisebi Ọ̀yọ́ online television and radio àṣẹ lóòótọ́ ni pé orúkọ a máa rọ mọ́ Ajisebi Ọ̀yọ́ online television and radio lẹ́lẹ́gbẹ́ létà sàníkà sọ ní àbí ti sẹ̀ẹ́sẹ́ àbí táwọn ètò lọ́lọ́kan ọ̀jọ̀kan tí ń kọ́ni lẹ́kọ̀ọ́ tí ń kọ́ni lọ́gbọ́n bá a ṣe ń gbélé ayé tí gbogbo wa náà lákòó ti mọ̀ pé sanyán ni bàbá ẹ sọ àlárì ní bàbá ẹ wò ìlàsà àròkò níṣó lórí ọbẹ̀ nínú àwo tán gan ẹ yá tètè máa bọ̀ kẹ́ wá gbé polówó ọjà wá o ẹ máa gbé polówó ọjà yín bọ̀ kẹ́ lè bá a ta wàràwàrà káyọ̀ lè máa bùgbà yín jẹ lójoojúmọ́ Ajisebi Ọ̀yọ́ online television and radio àṣé Ajisebi Ọ̀yọ́ làárí Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan. Ajisebi Ọ̀yọ́ làárí Ọ̀yọ́ ò ní ṣe bí. Ajisebi Ọ̀yọ́ làárí Ọ̀yọ́ ò ní ṣe bí. Ajisebi Ọ̀yọ́ làárí Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan. Ajisebi Ọ̀yọ́ làárí Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.